ìbà olódùmarè ọlọ́run alápá ńlá tó solé ayé rókè níwọ̀n ẹ̀yà júdà gbanigbani lọ́jọ́ ayé bá kọni sílẹ̀ olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí àwọn ọmọ dídákẹ́ rọ́rọ́, ó tu ọkàn mi lára. Ó mú mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀. Nítòótọ́ bẹ́mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Nítorí tí ìwọ wà pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá mi. Ìwọ dòróró lé mi ní orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú ni ó máa tẹ̀lé mi lẹ́yìn, mi àdìtú olódùmarè títí ọjọ́ ayé mi gbogbo. Èmi ó sì máa gbélé olúwa láé àti láéláé. Àmín. Mo sì bá olódùmarè ìbà ẹ̀yin èèyàn tó lódùmarè gbélé ayé lé lọ́wọ́, tó ní kẹ́ ẹ máa ṣe lé ayé. Mo sì bá yín. Èmi ò jẹ́ bá wọn dáṣà pé kò sáyé, ayé ń bẹ èèyàn wà. Mo sì bá yín. Ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé ilé, ìbà àgbànú ilé yìí láṣẹ Èdùmàrè. Inú ilé tẹ́ ẹ ti ń gbọ́ mi yìí, ojú yín tẹ́ ẹ fi ń wò mí ò ní re lédè yín, etí yín tẹ́ ẹ sì fi ń gbọ́ mi kò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Mo kí yín o, ẹ kú ilé, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá kó wa wà àti àsìkò tó bá bá wa. Èmi ò mọ àsìkò tẹ́ ẹ wà lápá ibi tẹ́ ẹ wà ń bẹ̀ wọn, àmọ́ gbogbo àsìkò tí kíkì mi bá ti bá yín, mo kí yín pé ẹ kú ilé. Ṣe mọ̀ pé ẹni tó bá kọ̀ tí ọ̀kẹ́ ni kú ilé, onítọ̀hún náà ti pàdánù káàbọ̀ ni. Ẹ dákun, ẹ má jẹun pàdánù káàbọ̀. Mo kí kó wa tó ń gbọ́ mi lónìí, tó ń gbọ́ ìmí àdìtú ọ̀rọ̀ olódùmarè. Mo kí yín pé ẹkú bẹ́lẹ́dù wá ti pé orí nínú ilé tẹ́ ẹ ti ń gbọ́ mi yìí, lọ́ọ̀dẹ̀ tẹ́ ẹ ti ń gbọ́ mi yìí. Ẹ ní ròkú ọmọ wọlé, ẹ ní ròkú ọmọ jáde láṣẹ Èdùmàrè. Ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ Èdùmàrè. Ẹ ní bá wọn rógun ìdààmú lórí ọmọ, lórí ọkọ, lórí aya láṣẹ Èdùmàrè. Inú ilé tẹ́ ẹ ti ń gbọ́ mi yìí, inú ilé yìí ọmọ ní gbóná mọ́ yín. Inú ilé epo tẹ́ ẹ ti ń gbọ́ mi yìí, iléeṣẹ́ yín ọ̀nà jóná. Gbogbo kọ́ńpìnì tẹ́ ẹ ti ń gbọ́ mi, iléeṣẹ́ yín ọ̀nà jóná láṣẹ Èdùmàrè. Mo dé kọ́lọ́kọ́ ọmọ lè roko, mo dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi dákun ẹ wá nǹkan fìdílé. Ètò tó gorí igbá báyìí tí mo mú wá fún yín. Ètò ìṣọ̀kan ọmọ Yorùbá ní apá kejì. Mo ti sapá kan síwájú, apá kejì ni mo mú wá báyìí. Ìṣọ̀kan ọmọ Yorùbá, ìṣọ̀kan ọmọ Yorùbá kóòtù òjíire. Ṣé ẹ mọ̀ páwa lọmọ aládé jákèjádò ilẹ̀ adúláwọ̀ àti ní gbogbo àgbáyé pátápátá. Gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lórílẹ̀‐èdè àgbáyé pátápátá, mo kí yín ẹ kú bẹ́lẹ́dù wá ti pé orí. Yorùbá nation, no going back. Ọ̀rọ̀ lórí ìṣọ̀kan ọmọ Yorùbá náà ni mo mú wá. Apá kejì lélẹ́yìí. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, Ọlọ́run àgbà, ọba tó mú kí ìjà tí ń bẹ, bí ìjà náà láàpé áwọ̀ ni tí ń bẹ láàrin bàbá wa àgbàlagbà Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ìbáyín o, bàbá èé bá yàn jà, a lè sọ pé ìjà ń bẹ láàrin bàbá àtẹnìkan torí pé inú bàbá báyìí funfun ni. Ìdọ́fà tí ruwa yìí fi ń tẹ̀lé bàbá nù torí pé bàbá ò lẹ́nìkan sínú, bàbá ò nínú méjì pẹ̀lú ẹnikẹ́ni. Ẹni tó bá sì fẹ́ ṣe inú méjì sí bàbá, Olódùmarè a sì bá wọn nà wọ́n nípa tiẹ̀. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ìjà àgbà méjì tó fẹ́ wáyé, a lè sọ pé ṣù nítorí gbogbo ìgbà làwa èèyàn la máa ń parọ́ méṣù, kìí sì í ṣèṣù. Àmọ́ àwọn nǹkan kan àti nǹkan kan náà ní máa ń farú nǹkan báyìí wá sílé ayé. Nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin bàbá wa Ìbà Gani Adams tá a mọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò tí gbogbo ilẹ̀ Yorùbá káfàtà. Bàbá wa, ọ̀rọ̀ náà ṣẹlẹ̀, a mọ̀ pé bàbá ò lè jáde síta kí wọ́n máa sọ̀rọ̀ yàfùnyàfùn.
bàbá tiwa náà sì ní tá a gbọ́kànlé tó jẹ́ pé ẹni tọ́lọ́run fẹ́ tọ́lọ́run mọ̀ ní ẹni tí wọ́n ń tì sígbó tí sì ń tira ẹ̀ sójú ọ̀nà, ẹni tó fẹ́ràn mẹ̀kúnnù lọ́kàn, owó baba dámì, ẹni tó lódùmarè yọ́nú sí, ẹni tó lódùmarè fún lóore ọ̀fẹ́ tó jẹ́ pé kò common, oore ọ̀fẹ́ tí ò wọ́pọ̀ láwùjọ tó lódùmarè gbé fún kàá tolódùmarè ní kó máa ṣe lé ayé tó sì jẹ́ pé ipa ayé ipa ọ̀tá kankan ò sì lè ká bàbá wa Chief Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà. Ẹ dákun bàbá, ẹ má bínú pé mo bá yín lóyè, mo pè yín lórúkọ, ìran ọmọ náà ní máa ń perí bàbá. Bàbá wa, ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nígbà tí wọ́n fi allegation burúkú tí ọ̀dà tí wọ́n fi kan bàbá wa. Ẹnu bí wa pé bàbá yìí kọ́ ni irú allegation báyìí yẹ kó kàn, àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọ̀rọ̀ náà á yanjú, ọ̀rọ̀ náà á sì parí. Àwọn àgbààgbà lọ́balọ́ba lóríṣiríṣi nílẹ̀ Yorùbá kóòtù òjíire wọ́n bá wọn dá sí pé kìí ṣẹ̀yìn àgbààgbà méjì tó yẹ kẹ́ ẹ jà fúnlẹ̀ bàbá yín ló yẹ kẹ́ ẹ wá mọ́ ní nǹkan báyìí, kẹ́ ẹ máa sọ nǹkan burúkú síra yín pé ẹ ṣe nǹkan tí kò da, nǹkan tí ò yẹ kẹ́ ẹ ṣe. Wọ́n fa allegation kan bàbá pé bàbá wà nínú àwọn tó ṣekú pa Bọ́lá Ìgè. Ẹ dákun nígbàwo sígbàwo, ṣùgbọ́n ẹ wọ́n jà á tún mẹ́nu lọ bẹ̀rùn, wọ́n ti parí ẹ̀, ó sì ti lọ náà nù. Èyí wá ṣokùnfà bí gbogbo ọmọ OPC, Oòduà People's Congress, àti àwa tá a jẹ́ Yorùbá Nation tá a jọ mọ bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bẹ́ẹ̀ bá perí akọni, ẹ dákun ẹ fi là lálẹ́ gàràgà. Ṣé ẹ mọ̀ pé àgbésọ́lẹ̀ lọ́mọdé gbégbé ẹjẹ́lẹ̀, kò sẹ́ni tó lè gbé bàbá, tó lè rí bàbá gbé. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó fún bàbá lóore ọ̀fẹ́, tó lóore ọ̀fẹ́ tó lódùmarè fún bàbá yìí kò fẹ́ lòmíì, kò fẹ́ lòmíì, kò wọ́pọ̀ láwùjọ. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nítorí pé ẹ̀pà ayé ẹ̀pà ọ̀tá kankan ò ní bàbá ká. A sì dúpẹ́ pé Olódùmarè yanjú aáwọ̀ náà nítùbínùbí. Bàbá fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jáde síta tẹ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ẹ dákun ẹ panu yín mọ́. A sì ti panu wa mọ́ náà nù, kò sí, nítorí pé gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí bá ti sọ pátápátá báyìí náà la gbọ́dọ̀ gùn lé. Bàbá, gbogbo wa pátápátá ti panu mọ́, gbogbo àwa Yorùbá Nation agitators, torí pé ọmọ tí gbọ́ràn sọ́bẹ̀ lẹ́nu làwa. Ẹ sì sọ pé ká dákẹ́ lórí ọ̀rọ̀ náà, a sì ti dákẹ́. Àfẹ́ mọ bó ṣe jẹ́, àfẹ́ mọ bó ṣe lọ. Bàbá, Olódùmarè ó mọ̀ fún yín ṣe. Àdúpẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá ọ̀nà mo jáde wá lórí báyìí. Oòduà People's Congress àti Yorùbá Nation agitators bá a bá wò dáadáa, a rí pé nǹkan náà ni gbogbo wa ń jà fún. Ilẹ̀ Yorùbá kóòtù òjíire náà ni. A sì lè sọ pé sùn, èmi a máa sọ dáadáa, àwọn èèyàn a máa parọ́ méṣù kìí ṣe sùn. Ẹ dákun, àwa ni ká mọ inú ara wa, ká pe àárọ̀ àti ọ̀dọ̀fin inú wa, ká pè jáde pé ilẹ̀ Yorùbá kóòtù òjíire, àwọn baba ńlá baba wa kan ti jìyà fúnlẹ̀ Yorùbá kóòtù òjíire, ló jẹ́ káwa sì rí ilé ayé gbé díẹ̀ báyìí nílẹ̀ Yorùbá kóòtù òjíire. Àmọ́ lásìkò tá a wà yìí, wọ́n ti fẹ́ fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ. Àwọn Fúlàní wọ́n ti fẹ́ gba ilẹ̀ baba wa mọ́ wa lọ́wọ́. Orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kán gbà, torí orílẹ̀-èdè Nàìjíríà, ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín, kò dé ilẹ̀ Yorùbá kóòtù òjíire, kò dé Ìbàdàn, kò dọ́yọ̀ state, kò dé Lagos state, kò dógùn state, kò dé Èkìtì state, kò dé Oǹdó state, kò dọ́ṣun state, kò dé Kwara, kò dé Kogi, kò dé gbogbo àwọn bẹ̀rùn nílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ilẹ̀ Yorùbá kóòtù òjíire àwọn ni gbogbo ibi tí mo dárúkọ ohun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ẹ dákun ẹ já fọwọ́sowọ́pọ̀ ní àti Oòduà People's Congress àti àwa tá a jẹ́ Yorùbá Nation agitators tá a jọ mọ lẹ́yìn bàbá wa Chief Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá o, ìbà yín o. Bàbá wa àgbà grandpa
bàbá wa Bánjí Akíntóyè ìrànmọ́ ní péré bàbá ẹ má bínú pé mo bá yín lóyè mo pè yín lórúkọ grandpa nu a gbọ́dọ̀ ṣe nǹkan kan ká mọ̀ fètè grandpa ṣe àwọn gangan ṣe mọ̀ pé àwọn Yorùbá ló lọ tí wọ́n bọ̀ wọ́n sọ pé bígi bá ń bẹ lẹ́yìn ọgbà wọ́n ní kèé wó àmọ́ bí ọ̀bá sígi lẹ́yìn ọgbà bá fẹ́fẹ́ bá ti fẹ́ yóò fẹ́ ọgbà náà lọ náà ni bàbá wa náà ní ń bẹ lẹ́yìn wa Olódùmarè ò sì ní mú wọn kúrò ń bẹ̀ láṣẹ Èdùmàrè bàbá wa Bánjí Akíntóyè ẹ mọ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ bàbá grandpa la pè yín àmọ́ ẹ sì yọ̀ǹgì láṣẹ Èdùmàrè àníwá yín tì báyìí ilẹ̀ òní gbé yín mìbè kàlòkàlò ẹ̀ní bá wọn kó bá jáṣe kú tó ń tògbóró mọ̀ ní bá wọn wọlé bágùntàn ṣe ń wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn bàbá wa Bánjí Akíntóyè nígbà tí iṣu Yorùbá nation bá jẹná tán bàbá o àmọ̀ ní fi yín ṣàwátì láṣẹ Èdùmàrè iṣu Yorùbá nation náà kò mọ̀ ní jó yín lẹ́nu láṣẹ Èdùmàrè bàbá àwa láàmú wá ẹ̀yìn náà láṣẹ mọ́ bá ìbá yín o ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ́kọ̀ọ́tù òjíire ìwọ̀n ọ̀bá gbà wá lámọ̀ràn pé ẹ dákun ẹja fọwọ́sowọ́pọ̀ bólódùmarè bá ti ń gbà fẹ́ èèyàn kan bí olóyè Sunday Igboho ẹ dákun ẹja tì wọ́n lẹ́yìn ni igi kan ìyẹ́dágbó ṣiṣẹ́ mọ̀ pé wọ́n ní bígi bá ń bẹ lẹ́yìn ọgbà kèé wó ṣùgbọ́n àìsígi lẹ́yìn ọgbà yóò wó náà ni bàbá wa olóyè Adéyẹmọ Ìgbòho ṣá ní wó láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin Yorùbá nation gbogbo ẹ̀yin Oòduà People's Congress kan náà ni wá ẹ dákun ẹ jẹ́ á fìmọ̀ sowọ́pọ̀ kájọ kọ́wọ́ ti àwọn bàbá wa méjèèjì yìí lẹ́yìn bàbá wa Adéyẹmọ Ìgbòho ṣá bàbá o àti bàbá wa Gani Adams ẹ má bínú pé mo bá yín lóyè mo pè yín lórúkọ ìjà ti tán náà nù kò síjà mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò sógun mọ́ ẹ dákun ẹja pawọ́pọ̀ kí gbogbo ọjọ́ láwọn Fúlàní lọ nílẹ̀ Yorùbá kò tù òjìire kájọ láwọn Fúlàní lọ nílẹ̀ bàbá wa ká sọ pé no kó sì jẹ́ pé no wa náà ni bàbá sì sọ pé yẹ́sì kí yẹ́sì wa ó sì jẹ́ bẹ́ẹ̀ náà ni ṣe é mọ̀ pé gbogbo tó yí wa ká nílẹ̀ Yorùbá kò tù òjìire làwọn ọmọ àlè burúkú yìí ti wà àwọn Fúlàní wọ́n ń bẹ ní gbogbo inú igbó wa pátápátá ṣó ẹ̀dẹ̀ ni ká sọ ni pé wọn ò sí ni àbí ká sọ pé Òkè Ògùn àbí ká sọ pé Èkìtì Oǹdó gbogbo ilẹ̀ Yorùbá pátápátá làwọn Fúlàní yìí ti ń bẹ ẹ má gbàgbé pé wọ́n wà pẹ̀lú ammunition ní ìbọn burúkú ń bẹ lọ́wọ́ àwọn kinní burúkú yìí wọ́n ní pílánù lọ́kàn wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n mọ̀ pé lẹ̀ tí ń sàn fún wàrà tí tó ń sàn fún oyin iná nílẹ̀ Yorùbá kò tù òjìire wọ́n fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ ni kódà wọ́n tiẹ̀ ti gbọ̀pọ̀lọpọ̀ ẹ má gbàgbé pé wọ́n ń wọnú ilé báyìí wọ́n ń kidnap wọ́n ń jí ọkọ gbé wọ́n tún ṣe nǹkan míì fún ìyàwó wọ́n tún jí ọmọ gbé wọ́n wàá máa béèrè ránsọ́ọ̀mù pé ẹ mú iye báyìí wá ẹ mú iye báyìí wá wọ́n ti ń wọlé wọ́n ti ń pa àwọn ọba wa ẹ dákun nígbà tí wọ́n bá ti ń polórí kí ló tún kù gbogbo àwa tá a jọmọ Yorùbá kò tù òjìire àti OPC ni o àti Yorùbá Nation agitators ni o ẹ ń bá nígbà kó mu ẹ ń bá láwo kó mu ẹ ń bá ní oògùn fẹ́ǹsìkì ẹ dákun ẹ jọ mu sára ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa jọ pawọ́pọ̀ ká jọ ṣe kìí ṣe pé ká máa sọ̀rọ̀ síra wa ní social media lọ̀rọ̀ tó kàn nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí báwa gan bá ti ń bára wa jà ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín ẹ má gbàgbé pé jàtà ń bára wa jà ládojúkọ á kàn máa sọ̀rọ̀ síra wa ni àní rójú ráyè tàwọn tó jẹ́ pé wọ́n ń bá wa fínra gan ẹ dákun sọ yẹ kí wọlé yìí ọmọ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò tù òjìire ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ léwà àbàjẹ́ lọ ẹ jájọ pawọ́pọ̀ kájọ lé àwọn Fúlàní lọ nílẹ̀ bàbá wa ká sọ pé a ò fẹ́ wọn mọ́ nǹkan ẹyọkan tá a lè ṣe náà lélẹ́yìí tálàáfíà lè fìjọba nílẹ̀ Yorùbá kò tù òjìire tí omi àláfíà lẹ̀ Yorùbá tó fi lè tòrò mìrìmìrì ká sọ pé a fẹ́ Fúlàní mọ́ àwa gangan la fẹ́ máa ṣe lẹ̀ bàbá wa ṣe mọ̀ pé wọ́n ń kó màlúù wọ́n fi ń jẹ gbogbo oko wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ wa sì ní ẹ má jẹ́ ń tàn yín owó olówó owó lápò owó kò
ọ̀tún owó òsì òun ni wọ́n ń kó jọ tí wọ́n fi ń gbin nǹkan tí wọ́n ń gbìn. Nígbà táwọn Fúlàní bá da màálù tí wọ́n dà débẹ̀, ẹ̀kan náà ni wọ́n bá gbogbo oko jẹ́. Báwọn àgbẹ̀ yìí bá sì sọ̀rọ̀ pé ẹ dákun kí ló dé nínú oko mi, wọn a sì mọ́bọn, wọn a sì pa wọ́n, àbí kí wọ́n gún wọn pa, àbí kí wọ́n jí wọn gbé lọ. Ẹ dákun ṣèrò eléyìí ìtọ́nà nílẹ̀ bàbá wa? Kí ló dé ilẹ̀ Yorùbá kò ju òjìire? Kì í ṣe ibi téèyàn kan ń fọwọ́ rọ́ sẹ́yìn. Ẹ dákun gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lónìí, ẹja jígìrì ká jíjí òdodo, ká jọ pawọ́pọ̀, ká jọ ṣe, ká sọ pé àfẹ́wà àbàjẹ́ mọ́ nílẹ̀ Yorùbá kò ju òjìire, ká sọ pé àfẹ́ nǹkan burúkú mọ́ nílẹ̀ Yorùbá ilẹ̀ bàbá wa. Ẹ dákun ẹja ṣe, ẹja jọ ṣe, ká ṣe bó sì yẹ kó rí, kó lè bá rí bó sì yẹ kó rí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kò ju òjìire, ẹ dákun mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ dákun ẹ dábọ̀, ẹja jígìrì, ẹja jíjí òdodo. Tó èmi ọmọ yín àyànfẹ́ yín, olólùfẹ́ mi ni, olólùfẹ́ yín, àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Tó mo kí gbogbo yín, ẹ kú kalẹ̀.